oníṣẹ̀ṣe kan rèé o tó ń fi ọ̀rọ̀ tó lágbára ránṣẹ́ sí ọba abdulrasheed olùwòo tilẹ̀ ìwò. ọ̀rọ̀ tárákùnrin yìí sọ mà kọjá kèrèmí o. kí loníṣẹ̀ṣe yìí sọ nípa ìlú áráàbù tí kábíyèsí lọ lọ́jọ́ síṣẹ́ rántí pé àwọn kan tiẹ̀ tako kábíyèsí nígbà tán rí tí kábíyèsí ṣí orí wọn lẹ̀ gẹ́gẹ́ bí ọba ní háàjì tí wọ́n sì rí níbi tí wọ́n ti ń jẹ tí wọ́n mu pẹ̀lú àwọn lọ́balọ́ba ní ìlú Saudi. kí wàá ní arákùnrin oníṣẹ̀ṣe yìí sọ nípa gbogbo èyí tí olúwo ń gbèrò fún ilẹ̀ Ìwó? oníṣẹ̀ṣe yìí tákù kábíyèsí gan o, ó tákù olúwo gidi gan. ọ̀rọ̀ tó sọ lágbára, àfi kẹ́ ẹ wo fọ́nrán yìí. ṣùgbọ́n ìbéèrè kan tó ṣeé ṣe kó wà lọ́kàn yín tẹ́ ẹ bá wo fọ́nrán yìí ni pé kí ló fún arákùnrin yìí nígboyà tó tó bẹ́ẹ̀ tó fi lè fi àwọn ọ̀rọ̀ yẹn ránṣẹ́ sí olúwo ilẹ̀ Ìwó? àfi kẹ́ ẹ wo fọ́nrán yìí o, kẹ́ ẹ gbọ́ ohun tí bọ̀dá oníṣẹ̀ṣe yìí sọ. Welcome to crossblog XTV. Remember to like, share and follow us. wíwí ẹlẹ́yìn ò gbọ́, asọ̀tọ̀sọ ẹlẹ́yìn ò gbà, àgbélù sílẹ̀ àtúnfẹ̀nu wí, àpótí alábẹ̀rẹ̀ ọ̀sá fún déédéé, ìhun tí ẹ jẹ ló ń fún yín lára, ìhun tí ẹ ṣe ló ń fún yín lára, ìwà tí ẹ hù ló ń bà yín lẹ́rù. amúnisìn wí amúnisìn sọ, amúnitòkèlè bọ́ mú bàbá wọn. amúnitòkèlè bọ́ mú yeye wọn. àṣírí àwíwíwí oní ìwọ ọ̀gbọ́, àfọ̀fọ̀fọ̀ oní ìwọ ọ̀gbà, àwélù sílẹ̀ àtúnfẹ̀nu wí, àpótí alábẹ̀rẹ̀ wọ̀sá fún déédéé, ìhun tí ẹ ṣe ló ń fún yín lára, ìwà tí ẹ hù ló ń bà yín lẹ́rù. amúnisìn wí amúnisìn sọ, amúnitòkèlè bọ́ mú bàbá wọn. àṣírí èèyàn rádaràdá láwùjọ àwọn èèyàn, ọmọkọmọ láàrin ìlú. sórí àkànbí ọlọ́ba wá bíbá yẹn láti wá rí mẹ́mbà ẹni o, èmi mo wá bíbá yẹn láti wá rí mẹ́mbà ẹ. gbogbo ohun tó tọrọ níwájú Allah ní 2024 tá a wà yìí, tó ń gbọ́ Ràṣídì kọ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kó o mọ̀ gbọ́hùn mi, torí kó là ń rọ́ fáadì tí gbogbo àgbáyé, China, America, India, Pakistan, Canada, Germany, France, Netherlands pé kọ́ mọ wá báyìí rajà nílùú Ìwó, kí gbogbo àgbáyé máa wá sílùú Ìwó, kọ́kẹ́ wá sílùú Ìwó kọ́ mọ rìn kiri gbà páwọn ọlọ́pọlọ bíi rẹ. gbogbo ohun tó tọrọ lọ́wọ́ àlá yẹn kò déwájú Mọ́mọ́dù débi pé yóò déwájú Jìbìrìlù, débi pé Jìbìrìlù lè gbé lọ fún àlá. arákùnrin yìí oníṣẹ̀ṣe ni ó fọ̀rọ̀ ránṣẹ́ sí kábíyèsí lórí àwọn nǹkan kan tó ní ṣe pẹ̀lú ìṣẹ̀ṣe. tó bá di next year 2025 a máa wá interview ẹ, wọn ò dẹ̀ bí ọ̀dà kan máa answer interview wa, wá dárúkọ nǹkan méjì tá là á ṣe fún ẹ. àbí àtẹ̀fẹ́ kálá àtẹ̀ pín tó pín fún Ibrahim Saudi yẹn, ìgbà tí Ibrahim tọrọ ọmọ lọ́wọ́ ẹ̀, tí Ibrahim wá promise ẹ̀ bó tó bá fún un lọ́mọ yẹn wọ́n fi rúbọ fún un. tálà wá fún lọ́mọ, tálà wá gbé ọmọ tó fún tó fẹ́ fi rúbọ, tálà wá sọ̀rọ̀ ẹ̀ di Kàmọ́rù Jọ̀bẹ. broda wa kìlá ń pè Kàmọ́rù Jọ̀bẹ, ó máa ń pè náà ní àwọn ọmọ sí àyídà parada parada àyídà bọ̀dá wọ́kẹ̀ dà nǹkan ni. so a fẹ́ kí Allah idán tó pè fún Ibrahim Saudi nígbà tó fẹ́ pọmọ rẹ̀, tí Allah wá sẹ́ndì àgbò sí látọ̀run pé ìwọ Ibrahim gba àgbò yìí, mọ́ pa ọmọ rẹ̀ pa àgbò yìí fún mi. àgbò yẹn kàn dé ni Ibrahim kàn mú àgbò náà kẹ́ pa àgbò yẹn fàlà ni. irú dán yẹn afẹ́kálá parú dán yẹn fún wàhálà ìlọpọlọ ìwé yẹn rádaràdá láwùjọ àwọn ènìyàn. kálá ó perú dán tó pe fún Ibrahim yẹn kó péré dán yẹn fún ẹ. Kamaso company kó wù nílùú Ìwó, oríṣiríṣi company kó wù jáde láti inú ilẹ̀ nílùú Ìwó, kí gbogbo àgbáyé, Germany ni, France ni, Belgium ni, Italy ni, China ni, America, UK, London, whatever country, gbogbo àgbáyé kó máa wá forí balẹ̀ fún yín, kó máa bá yín rajà nílùú Ìwó. kálá pidán tó pè fún Ibrahim gbà yẹn
tọ́ra wa ti bọ̀kọ̀ gbẹ kalẹ̀ fún ẹ wo òpònú àgbàlagbà yìí aláìlọ́pọ̀ lórí gbogbo àwọn balẹ̀ Yorùbá wọn ti yọ sí mímọ́ kò sọ́ba tó wọn kò sí mítìnì ọba Yorùbá mọ́ kò sẹ́ni ọba àkọ́kọ́ tó ń ba ẹ ṣe ká ló tí ì bú ìwọ tó bọ́ Ọ̀rúnmìlà ìwọ tó bú Ọ̀rúnmìlà Akéréfọnú sọgbọ́n ó bú Ọ̀rúnmìlà bàbá Àgbọnmìrègún ó bú ta ló lè bú mọ́ ta ló fẹ́ bú tí ó dùn wá báyìí sí owó èèyàn rádaràda yìí à ń pa láàárọ̀ kò lóko kò lódò à ń pa láàárọ̀ ọ̀dákẹ́ ẹ̀sìn ẹ̀ àwòfẹ́ ẹ̀sẹ̀ sí ẹ̀sìn tó fẹ́ ṣe yẹn a máa fi ọ́ sí ẹ̀sìn yẹn Ràṣídì àtàwọn wèrè tó ń wọ́nà láti súnmọ́ ẹ láti ilé gbogbo èèyàn lẹ́fẹ́ ní nọ́mbà ẹ̀ lọ́wọ́ gbogbo èèyàn lẹ́fẹ́ rí léètì mọ́ gbogbo èèyàn lẹ́fẹ́ kán mọ̀ yín mọ̀ ẹ̀yin yẹn rádaràda ọ̀gbẹ́jọ́ ìyàwó rò fún yálé ẹ jẹ́ lọ wá ṣẹ̀ṣẹ̀ tẹ bá dẹ̀ ní sẹ́ni ẹ wá nǹkan ẹ find another thing to do nǹkan pọ̀ tẹ́lẹ̀ sọ̀rọ̀ nílẹ̀ adúláwọ̀ wa tẹ́lẹ̀ sọ̀rọ̀ nípa ẹ̀ kí pé mo fẹ́ mi léyìí mo fẹ́ mọ tọ̀hún mo fẹ́ ní nọ́mbà eléyìí lọ́wọ́ àyà kan bí ọ̀nàba mi ò kódà àwọn èèyàn tí mo ní nọ́mbà wọn lọ́wọ́ tí mi ń pè wọ́n mi ráyè no time mi fẹ́ relate mọ́ yẹn by force mi tó bá ti relate mọ́ yẹn ju bẹ̀ ní sí finish má ti ń dé ó ti yé mi dẹ́n tọrọ jẹ lọ́wọ́ èèyàn kí lé oge ó tó go jẹ bẹ̀wọ̀ Ràṣídì arákùnrin yìí oníṣẹ̀ṣe ni ó fọ̀rọ̀ ránṣẹ́ sí kábíyèsí lórí àwọn kankan tó ní ṣe pẹ̀lú ìṣẹ̀ṣe. lọ fi owó yẹn dá agriculture lẹ̀ nílùú Ìwó torí gbogbo ohun tó tọrọ láwọ alákùsọyọ kan tí ó ṣe fún ọ aláwọ gbọ́n kankan tálábà máa ń gbàdúrà ni yóò gbọ́ àdúrà mọ́ nígbà tí wọ́n fi egbògi olóró tí wọ́n fi sọ́ọ̀lẹ̀ lásán wọ́n jùlẹ̀ wọ́n fi sínú oúnjẹ fún Mọ̀mọ́dù ó ké pé aláàkọ́ tí kú sí ni kò gbọ́n kankan Mọ̀mọ́dù kú dànù ni adájọ́ pé wọ̀nyí dáadáa tẹ́ pé àlá ò gbọ́ èdè ẹ̀ pé àlá àgbègbè Olúwo kí o gbàgbá yín mọ̀ bọ̀ wá bá yín kọ́ máa bá yín rajà kí lẹ́yìn tá Olúwo tán bá yín ra ẹ̀yin ọmọ Olúwo ẹ má bínú ọmọ sàn ló ń kókùn mọ́ bá ya ẹ̀ o ọmọ kọ́mọ tẹ́ fi jọba nílùú Ìwó yìí òun ló ń kọ́rọ̀ bá lu Ìwó ẹ má bínú o tẹ́ bá mọ̀ pọ́rọ̀ yìí bá ń dùn yín ẹ fòrò lérà títí kúrò lu Ìwó ọ̀ká àwọn ìyá wa jáde kó lọ sára lẹ̀ fún kó fi pálásì lẹ̀ fún yín ẹ ti rí gbogbo àwọn balẹ̀ Yorùbá wọ́n ti ya Ràṣídì sí mímọ́ òṣọ́ba tó ń bá ṣe àfàwọn olóyè alátẹnujẹ àmọ́ àwọn olóyè gidi tó ń bá ṣe mọ́nà àwọn ọmọ Yorùbá gidi nìyẹn bí àwọn olóyè kan bí ẹ̀hún tó ń jẹ lẹ́hún wá kiri Emir Sanusi ti Kánò ló ń ṣe kádàrá tó ń ṣe yẹn àbí Emir Sùlù Gàmbàrí tìlú Ìlọrin sóun ló ṣe jáde jàtí tí wọ́n ń ṣe yẹn wá dárúkọ balẹ̀ Yorùbá tó ń ṣe kádàrá tó ń ṣe kiri yẹn gbogbo wọn wá ti yà ẹ́ sí mímọ́ sọba kẹntì ń bẹ ṣe wọn ò pè ọ́ sí mutí ní lọ́ba mọ́ ìwọ́gbọ̀n òrójú ráyè ilé ayé ẹ̀ ò gbádùn ara ẹ̀ mọ́ kárí ni lókù tẹ́ ẹ̀ ṣe kọ̀ wá tán bí àwíwíwí ẹlẹ́yìn ò gbọ́ afọ̀fọ̀fọ̀ ẹlẹ́yìn ò gbà àgbélù sílẹ̀ àtúnfẹ̀nu wí àpótí alábẹ̀rẹ̀ wò sá fún déédéé ihun tí ẹ ṣe ló ń fún yín lára ìwà tí ẹ wù ló ń bà yín lẹ́rù ọmọ àlè amúnisìnwí amúnisìsọ amúnitòkèlè bọ mú bàbá wọn ẹyẹ mọ òwe mọ bínú Ràṣídì lọ ya ọmọ àlè akótilétà òun náà ló mú wa ká máa ń kọ jojoojúmọ́. ọ̀rọ̀ rèé o ẹ̀yin èèyàn wa òun lẹ ti gbọ́ yẹn ó ṣeé ṣe kí irú àwọn ọ̀rọ̀ báyìí wáyé nítorí kíni nítorí pé àwọn ọ̀rọ̀ tí kábíyèsí ti sọ sẹ́yìn nípa ìbọ̀rìṣà tó sì ní nǹkan ṣe pẹ̀lú àwọn oníṣẹ̀ṣe ẹ sì mọ̀ pé ọ̀rọ̀ ìbọ̀rìṣà rèé ó ṣeé ṣe kó kan àwọn ó tiẹ̀ kàn wọ́n ni ó kàn wọ́n gbọ̀ngbọ̀ngbọ̀n arákùnrin yìí sì kọ́ lẹ́ni àkọ́kọ́ tó máa kọ́kọ́ fèsì sí ọ̀rọ̀ kábíyèsí lórí ìhà tí kábíyèsí kọ sí ọ̀rọ̀ ìṣẹ̀ṣe olóyè ẹlẹ́bùúbọn bàbá ẹlẹ́bùúbọn Ifáyẹmí àti àwọn oníṣẹ̀ṣe míì náà wọ́n ti fèsì sí àwọn ọ̀rọ̀ tí kábíyèsí ti sọ sẹ́yìn báwo ló ṣe rí lọ́dọ̀ yín èrò wo lẹ ní nípa èyí tí arákùnrin oníṣẹ̀ṣe yìí sọ tó fi ránṣẹ́ sí kábíyèsí ẹ drop comment yín remember to like share and follow us thanks for watching.